ẹ̀já sàlọ̀ fún kókó kó yé dààmú orí ká sọ fún gẹ́gẹ́ kó fọrùn lọ́rùn ńlẹ̀ kájọ yé kúrú mọ̀ pé kì í ṣọ̀rẹ́ ara ìfò ètí ṣọ̀rẹ́ ojú ká sì tún sí àtẹ́lẹsẹ̀ létí pàkú fọ́ ìgò èé ṣọ̀rẹ́ rẹ̀ ǹjẹ́ ọmọ yìí pariwo àwọn tó yí ọ̀ká ń gbà mí distraction ní lọ́nà ìṣeré rẹ̀ ọ̀gágun Joshua àti ẹ̀yà Israẹli ńgbà tó jagun gbalẹ̀ dé sáà kan ló déwájú Ẹlẹ́dùmarè ló bẹ̀rẹ̀ sí ní ibùgà lóyún kọ́ńdú níwájú ọba Yarabi nítorí gbogbo àwọn tó yí ká jẹ́ kó mọ̀ wípé he has done tremendously well ó wà ṣọ́ọ̀kì ńgbà tásẹ̀ dání gbẹ̀rù ẹ̀sán jọ àwọn ilẹ̀ tó kù tó ti gbà ń gbọ́ èmi ò mọ̀ bóyá ìwọ mọ̀ wípé lára àwọn ìran tí Joshua parun tán gbà náà lọ́hùn ló wá ń padà gbógun ti irú ọmọ Israẹli lónìí nítorí wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wọn padà ṣe wípé accolade likes tàbí applause tó ń tẹ́tí sí yìí ṣé kìí ṣe distraction ní lọ́nà ìṣeré rẹ̀ ó sì jẹ́ wípé ìwọ ń ṣe tìrẹ lọ tó ń lè san mọ́ láì wọ ẹnìkankan síbi àwọn tó yí ọ ká tó rò bóyá kán ṣe gbòsà fún ọ kán like kán sì tún ṣe iṣẹ́ rẹ̀ rẹ̀ òtílẹ̀ rí tìrẹ rò ló wá fẹ́ pàlù sójúde ìdádúró sóòtọ́ bá ti kọ̀wé rẹ̀ ní winners never quit and quitters never win ẹni bá wà lọ́nà ìgbìyànjú ni ó dorí tà sí yọrí àbòmọ̀ ìpàgbàdo ní dògì láì bọ́ra rẹ̀ sí òhò ní bẹ́ẹ̀ ní iṣu ní diyán láì bọ́ aṣọ tirẹ̀ ńlẹ̀ náà for you to become something you have to sacrifice something your ego your time your appetite etc. be an ingredient of sacrifice lèmi Káyọ̀dé ọmọ Alaye ń wí o tágbàrà bá tilẹ̀ wá kọ̀ tó lóhùn ò gbà kòtò so yẹ kí baálé ilé ó gbà fún if I am doing the right thing and no one appreciate me let me begin to do the opposite there sóhun tí ń lọ lọ́kàn rẹ rèé mo bí ọ́ o ṣé kì í ṣe distraction ní lọ́nà ìṣeré rẹ èmi Káyọ̀dé ọmọ Alaye ń gbé fún ọ níbi iṣẹ́ nínú ẹbí nínú ìdílé nínú ìlú nínú ìjọ ládùúgbò níbi gbogbo àti nígbà gbogbo máa ṣọ́ra fún gbòǹgbò lọ́nà ìṣeré látọ̀ ràn mí sí ọ o. Tàlàbáyìn bí òṣèlédùmarè ọba wa nínú nínú tó lùgbòrò pa ṣe bóun ní sọ wa sọ wá pọ̀ jù tá a bá darapọ̀ pẹ̀lú àwọn tó mọ bá ti yin Olúwa láti yan ọba yìnyín tán yìí ni. You need to join Abimbola Davis and other anointed singers for Altar of Praise 2022 níbi táwọn olórin ẹ̀mí ń bí Dave Kúgbọ̀ Yétúndé Ààrẹ Ìfẹ́olúwa Òdógìyàn pẹ̀lú olùkọ́ni yóò ti máa forin ẹ̀mí pé Ọlọ́run ẹ̀mí wá sórí ìtẹ́ ní Sunday 27th March 2022 by 2 p.m. at Redeemed Christian Church of God Trinity Assembly New Adeoyo Road Offering Road Ìbàdàn. Gbọ̀mí tí Paul ń sílẹ̀ abalẹ̀ ìkọrin tí dèwọ́n sì tú. You too will come and go back celebrating. Altar of Praise 2022 Abimbola David says is going to be loaded and powerful nítorí pé èrè ọ̀hún ó ṣẹ̀.